ọmọ ọlọ́jọ́ bí tòní dámi lóhùn wọ́n ní kó bẹ̀rẹ̀ fún ọmọ wa ọmọkùn ọmọ wọn níkọ̀ọ́lé Èkìtì wọn ní ìyín ké sí Olúfúnṣọ́ Èjì Oyè Elédùmarè ajó pẹ́láyé òtílélọ́dún kan lónìí gbáàlé rẹ̀ léni àwọlé rẹ̀ léni ó ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ ìwọ onírèlẹ̀ ìwọ sì mọ ga sí ni ó ní báwọn tójú lẹ̀ mọ́lẹ̀ àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ yẹnu ó mọ lọrẹ ó sì mọ bọ òrè rí lọ bíbọ̀ rẹ òun wá ní bọ́ máa ráyé nínú yóò mọ dún yóò sì mọ dasí fún ọ ní ìwọ onímọ̀ kòrò láyé tó bá wọn wá aláṣẹ àti olùdarí Lárátìmí Empire ló rán mi wá òun ló ní mọ kí ìyá nígbè ìjẹgbẹ ìjọ Olúfúnṣọ́ òun ní bọ́ọ̀dẹ̀lé àwọn bàbá tó bí ọlọ́mọ níkọ̀ọ́lé Èkìtì ọmọ ọlọ́jọ́ bíi tòní ọmọ wa ọmọ ẹkùn dákun mọ́ gbọ́dún ẹnu mi ọmọ ẹlẹ́kọ̀ọ́lé ó màláyà sọ ìkọ̀ọ́lé tààlà bọ́sẹ̀ èsè pẹ́ ẹ̀rọ ń faṣọ ṣe ẹ̀sìn ìdálẹ̀ tẹ ẹ̀yìn nìyún ìwọ lọmọ olóṣì méjì ìgbárí òrìmù kanlẹ̀ ọmọ yun bàbá lẹ̀kẹ̀ ọmọ olókè mẹ́rìndínlógún ọmọ lọ́yẹ̀mọ̀yìn ìjọ ọ̀yẹ́dùn wàrò òkun ìjọ ọ̀yẹ́dùn wàrò ọ̀sà ìjọ ọ̀yẹ́dùn wàrò òpó ilé ọmọ àsọyẹ kó tó soru ọmọ bá mẹ́wúrẹ́ kì í fọ́ lẹ́kùn Olúfúnṣọ́ ta ni ò mọ̀ pójú ẹkùn banilẹ́rù jojú ewúrẹ́ lọ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́ta dúró bọ mẹ́ta bẹ̀rẹ̀ bọ ọ̀kan là ń bọ tá a gbọ́dọ̀ ògodo ọ̀kan là ń bọ tá a gbọ́dọ̀ òrodò èyí tó kù lódò wọn àkúnlẹ̀ bọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ Olúfúnṣọ́ àsọdúnmọ́dún ní ìsàwọ̀ àsọdúnmọ́tún àìyíporí gúnugún kọ́mọ́ kagun àìyípo yá kàlàmọ́gò kọ́mọ̀lẹ́gbẹ̀ rún ọdún láyé ó ti sọdún èyí ó ṣe tẹ̀mí nínú owó nínú ọlá àtà ikú tí ń ṣe balẹ̀ rọ̀rọ̀ ni bàbá ń bí ọpẹ́ ta ni pẹ́ sàṣẹ létí Olúfúnṣọ́ ọmọ ọlọ́jọ́ bí tòní mo pé bàbá ń bí ọpẹ́ ta ni pẹ́ sàṣẹ létí mọ̀ ń pè mí Àríkẹ́ Chanta ni èmi lọ́mọ olówó rúmọ̀ sunkún gbàdé òwú ló kọ́kọ́ pàdé o bẹ́ẹ̀ de fẹ́ ẹ béèrè tán.